À ń pọ̀rọ̀ yìí lówè, ó mà ti ń láró nínú. Ọ̀rọ̀ yìí ti kúrò ní kékeré o. Wọ́n ní mọ̀kànmọ̀kàn lóye ń kàn. Ọ̀rọ̀ bí èpè tí Lizzy Anjorin máa ń ṣẹ́ fún àwọn òṣèré akẹgbẹ́ rẹ̀. Ó mà ti kan Bíọ́dún Òkèowó báyìí. Kóńgò ni Lizzy fi wọ̀n ọ́ fún. Kí lohun tó pa wọ́n pọ̀ gan-an tó fi délé pè dé? Ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀. Kò ní dáa fọ́kọ Bíọ́dún ṣòfò yìí, kò ní dáa fún ìrìnàjò Bíọ́dún, kò ní dáa fún àtiwáyé Bíọ́dún, kò ní dáa fún gbogbo ọmọ Bíọ́dún tó máa jáde, tó máa kánjú jáde lójú ẹ̀, kò ní dáa fún Ìyábọ̀ Alice Òjó, kò ní dáa fún gbogbo ọmọ Ìyábọ̀ Òjó, kò ní dáa fún ọmọ Ìyábọ̀ Òjó, kò ní dáa fún gbogbo ẹni tó ń gbé polówó fún ẹ, kò ní dáa fẹ́ sábọ̀dù tọmọtọmọ ẹ, kò ní dáa fún gbogbo ìṣẹ̀dá tó ń gbèjà, kò ní dáa fún gbogbo ìṣẹ̀dá tó ń gbèjẹ. Ẹjọ́ máa ṣorí kúkú, ẹjọ́ máa fẹjọ́ lọ́jọ́ kánjú kúrò. Ọ̀run á dá aṣọ ẹ̀tẹ̀ á fi bò ní. Ọ̀run á fi aṣọ ẹ̀sìn á fi bò ẹ́ Bíọ́dún. Ọ̀run á fi òkú àwọn ọmọ afẹ́rálẹ̀ lójú ẹ̀mí ẹ̀. Lábòjò ọ̀run á fi ẹ́ ṣàìsàn, ọ̀run á fi ẹ́ ṣẹ̀sìn. Wàá wá olùrànlọ́wọ́ òní rí. Olórí burúkú olóṣì. Èèyàn ń ta ọjà ẹ̀ ń ta fíìmù ti yín. Ṣé dandan ni kẹ́ ẹ pa àwọn èèyàn ní? Gbogbo àwọn tẹ́ ẹ pa sí Canada ò tó yín. Olórí burúkú yín. Bẹ́ẹ̀ bá pa àwọn èèyàn. Olórí burúkú Bíọ́dún Òkèowó ń gba donation náà. Olórí burúkú Bíọ́dún Òkèowó tó máa lọ sàárè àwọn ọmọ ẹ̀ ó ń gba donation náà. Ọjọ́ tó ti gba donation mo mọ̀ kó lè ní ẹ̀nà mo mọ̀ pàmò rọ̀bà ní ẹ̀nà olórí burúkú ní ẹ̀nà Bíọ́dún Òkèowó ṣé mo dá sọ́rọ̀ ẹ̀rí nàbí mo jáṣẹ́ ẹ̀rí mi. Ọlábíyì tó o fẹ́ sí Amẹ́ríkà ó máa ṣorí burúkú tọmọtọmọ ẹni ìrìn àjò ẹ máa ṣókùnkùn ọwọ́ òní tẹnu èmi fi ètè àṣẹ mo fi gégùn fún Bíọ́dún Òkèowó mo fi gégùn fún Ọlábíyì mo fi gégùn fún Ìyábọ̀ Alice Òjó tọmọtọmọ ẹ mo fi gégùn fún gbogbo ẹ̀yin ìṣẹ̀dá tó jẹ́ pé ẹ má bìlì pé ẹ máa lọ pa orí aláìṣẹ̀ nítorí àti promotion ọjà yín ọ̀run á fi yín ṣẹ̀sìn ilé ọ̀gẹ́rẹ́ aláná gbé yín ní tọmọtọmọ yín ò ní jẹ́ èèyàn èyí olórí burúkú olóṣì ọgbọ́n tó wà lọ́dà comment section lánàá wọ́n mọ̀ kó ti ṣorí burúkú ti ṣòfò àwọn wo ni sàwáwò ẹ̀ mo ń taṣọ tèmi èmi ṣára ibi fún kí n tó taṣọ mi mo ṣára Bíọ́dún ọ̀run àfòkú ẹ̀ ráre ọ̀run àfi òkú àwọn ọmọ ẹ̀ ráre lójú ẹ̀mí ẹ̀ ó máa ṣẹ̀sìn jáde láyé ni olórí burúkú Ọlábíyì tó fẹ́ ọ̀run máa fòkú ẹ̀ ráre ni ó máa ṣẹ̀wọ̀n tọmọtọmọ wọ́n máa kígbe olè mú ẹ lórí Bíọ́dún àwọn ọmọ ẹ máa jalè wọ́n máa yìnbọn pa wọ́n ní nílùú tó ń wà. Why do they always kill people? Why do you kill people because you want to ṣé fíìmù yóò dùn ní fíìmù yóò dùn ní ẹ mọ yọ tẹ ti pa ni ọlá pé mo ti di speaker àti ìṣe ń tù náà tí mi ò bá di speaker yìí ò ní mọ̀ pé ilẹ̀ máa ń pa àwọn ènìyàn ìwọ lórí burúkú Bíọ́dún ìwọ awáyé má ṣe rere ìwọ lòṣì ìwọ ẹni òfò ìwọ ẹni ìbànújẹ́ olórí burúkú akídani Daniel Bíọ́dún Òkèowó ó lọ sí Amẹ́ríkà kò fi dáa fún ẹ ó ṣèwà lọ ń sanwó wọn máa bẹ́ẹ̀ jáde ara Nàìjíríà ìgbà tó jẹ́ pé wọ́n ti lọ ìdókòdó ẹ̀ pọ̀ jù náà wọ́n ti lọ ẹ̀kọ́ tó kù Nàìjíríà náà olórí burúkú Ọlábíyì àgbébọ̀ ẹ̀dìyẹ ló gbé náà ọkùnrin mélòó ló fẹ́ tó níláárí ìwọ tó níláárí tó bá lọ ya fèsì àwọn ọlọ́mọ kó wá fi gba donation lórí online o ò lè jẹun náà Bíọ́dún ìwọ tó ti lò inferiority complex ló mú ẹ náà tó fi lọ ṣe surgery tó padà di egbò náà ebe olárùn tó ṣúgà surgery tó ṣe fún ẹ òjìnàdò ó ń rùn náà a ní mo wò ó sórí lè mú máa ṣe lè lọ́la ibi tó ti pè sórí péjì ẹ̀ ni mo wá ẹjọ́ tó bá níbi tí Bíọ́dún ti pè sórí péjì ẹ̀ ẹjọ́ fún mi another one tún lè o. ogun ló máa pa ìwọ ẹ wá sí làwọn. ṣẹ́gbọ́n. ìta fún ẹ ogun ló máa pa ìwọ ẹ wá sí làwọn àyè ọkọ ẹ báyìí tó máa sọ àmì níka ọkọ ẹ làwọn. tó tí nǹkan tó gbé jáde ogun ló máa pa Bíọ́dún Òkèowó ogun ló máa pa Ọlábíyì ogun ló máa pa ọmọ bíbí Ọlábíyì wọ́n máa ru òkú ọmọ tó jáde Ọlábíyì lára Ọlábíyì wọ́n máa ru òkú ọmọ ẹ̀wà bálé ni wọ́n máa ru òkú àwọn Ògúnlákayé ló máa fi ẹran yíyẹ̀pẹ̀ Bíọ́dún Òkèowó Ìyábọ̀ Alice Òjó Ògúnlákayé ló máa pa ẹ́ Ògúnlákayé ló máa fi ẹran yíyẹ̀pẹ̀ Ògúnlákayé ló máa fi ẹran ọmọ yíyẹ̀pẹ̀ Ẹsábọ̀dù torí Ẹsábọ̀dù wọn náà ṣiṣẹ́ yìí. Ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tí arábìnrin yìí sọ nínú fọ́nrán yìí?